I'll tell you something. I read Genesis 10:18. So Genesis 10:8 in Hebrew. When I read it, I saw a word, and then Cush, and then they said Namrud being Cush. Now, Ben in Hebrew is son. So what they're saying is that Namrud, son of Cush. But so I now asked the rabbi who was teaching me, I said, who is Namrud? I said, Namrud, that is Namrud. So when he saw how frustrated I was, then he went and he put Namrud in an English dictionary and said, oh, Nimrod. So I said, what do you mean, Nimrod? I said, then why is it Nimrod in the King James Version and other English translations? He said, ask me, I don't know. In original Hebrew, the name of Nimrod is actually Namrud, and it's the same name in Arabic. Now, who is the father of the Yoruba race in ancient folklore? Lamurudu. Lamurudu is the father of Oduduwa. Lamurudu. Now, the issue of this now, you will say, okay, well, in the original Hebrew, it is Namrud. So in Lamurudu cannot be the same person as Namrud. No, in ancient Edekiri language, there is they interchange L and N. So, for instance, in among the Edekiris, the real name of the Yoruba, if your name is Limota, sometimes they can call you. If you are in Oyo, they will say Limota. If you are in Oshu, they will say Nimota. My mother, that was my grandmother's name. So she was and Limota, and I used to wonder, how can you? No, it's not. That's ancient Yoruba, or rather ancient Edekiri language. For instance, now in ancient Edekiri language, or to use the word Yoruba, if I want to say, I can say Kini Owi or Kilowi. Yes. So you see N and L. So that La Murudu, who they say is the father of Oduduwa, is actually the same Na Murud in that is called Nimrod in the English King James Version. Now, how do we know that is true? If you look at it, it says in Genesis chapter 10 verse 8 that Namrud is the son of Cush. And do you know the meaning of the word Cush? Ethiopia. No. Cush means black. Black, yes. Hey, Reno Omokri, Baba. I hail you. Daddy Freeze, I hail you. Everybody, I hail you. Mo kíwa orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Reno bá wa discover ibi tí Yorùbá ti wá, ó tán po. Reno ní òun rí. Ó tó ní ó dé wà nú Bible èmi gan wá lọ gbé Bíbélì. Ẹ jẹ́ sáré tanná. Jajajajajajajaja iná yẹn ti pọ̀ jù. Ẹ jẹ́ káwa náà sáré débẹ̀. Ó ní Reno Omokri, ó ní Genesis chapter 10 verse 8. Okay Cush begot Nimrod. He began to be a mighty one on the earth. Okay. Ẹ jẹ́ ká tẹ̀síwájú kàkà verse 9. He was a mighty hunter before the Lord. Therefore, it is said, like Nimrod, the mighty hunter before the Lord. And the beginning of his kingdom was Babel, Erech, Akkad, and Canaan in the land of Shinar. Kamaka kakajue. Lọ́rọ̀ kan ṣá, Reno. So Nimrod yẹn òun ní ìgbà tó wá lọ àríwá àti ìwọ̀ oòrùn gbogbo ẹ̀, ó wá discover wípé Lamrud ní nínú dictionary Lamrud ní Nimrod. Okay. Lamrud yẹn òun ní Lamrud lédè Yorùbá nísìn. Tó já sí wípé Lamrud yẹn ní bàbá Odùduwà. Okay. He's from the Fulani word Yariba, and that it was the Fulanis who gave us that name. But that's not true. The word Yoruba has been used to describe the ancient people of Oyo for at least 200 years before Uthman Danfodio and his son Muhammad Bello came in contact with the word. Besides, the word Yariba means nothing in the Fula language, so it couldn't have been the Fulanis who gave. Ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ wípé àwọn Haúsá Fúlàní àwọn náà fún wa lórúkọ Yáríbá
Yariba wọ́n mì ìgbà wọ́n mì ìyàwó òun la tún rí nínú fídíò kan bì tán tún ní pé irọ́ ni o Yorùbá ti ń jẹ́ Yorùbá o kí àwọn Usman Dan Fodio kan tó pẹ́ ẹsẹ̀ òsì wọn kan tó gbé wá o. Ẹja máa gbọ́ lọ. Name. The word Yoruba actually owes its origin to the Batonu people of Borgu. These people are also called Bariba or Ibariba by the Yoruba people. The Batonu people and ancient Oyo were neighbors, and today most of ẹjọ́ àwọn wo ni wọ́n pè ní Ìbàrìbá? Mo máa ń gbọ́ kíní yẹn Ìbàrìbá. Àwọn area bo ni wọ́n pè ní Ìbàrìbá? the Republic is occupied by the Batonu people. The Batonu word for the Oyo people was the word Yoru, and that's the singular form of the word. The plural form of the word is Yorubu or Yoruba. This name was also popular among the Songhai people, who were also neighbors to the Oyo and the Borgu people. The Songhai people occupies areas like Timbuktu, Sierra Leone, Niger Republic, and parts of Mali. Songhai, Borgu, and Oyo had... A jẹ́ wípé àwa Yorùbá pọ̀ gan nìyẹn o. Sierra Leone gbogbo area yẹn. Báwo la ṣe fẹ́ ṣe téèyàn mẹ́ta máa dúró méjì àfi ká gbé Yorùbá nation o. Ẹ jẹ́ àṣekínní lẹ́ẹ̀kan. Ẹ̀yà wa lágbára gan ni. Àtàn káàkiri everywhere. Ká kóra wa jọ. Ibi tí ẹ̀rù Ọlọ́run ti wá bà mí lórí ọ̀rọ̀ ẹ̀yà Yorùbá ni wípé kò sí any part of the whole world tí ó bá jẹ́ ẹ̀yà Yorùbá. Ẹ̀yin máa rí tracy kò sí bí èdè yẹn bó ṣe lè yí padà tó. Ẹ̀yin máa rí traces èdè Yorùbá nínú èdè wọn. Ẹ̀yin máa rí àwọn lè wá lọ. Ẹ̀yin máa rí àwọn àṣà Yorùbá àti ṣe wa nínú wọn. Ìmúra wa gan ó máa ń wà lára wọn. Ẹ wo ilé ti yá o. Ilé ti yá ẹja gba nǹkan ta ẹ wo ẹgbẹ́ kínní wa àwa ló kàn jọ aláwa ló kàn Yorùbá nation ló kàn. Cultural and historical ties. For instance, it was the Songhai people of ancient Mali that brought Islam to Yoruba land, which explains why the Yoruba word for Islam is Imole, the religion from Mali. These three civilizations, I'm talking about Borgu, Songhai, and Oyo, share several common vocabularies. For example, the Yoruba word Wundia happens to also be in the Batonu language as Wundia, and they have the same meaning, which means the word might not be an original Yoruba word. More examples include Yoruba words such as Alufa, Anfani, Borokini, Alafia, Suru, Fari, Alubosa, which all have Arabic and Songhai origins. It's obvious that the Fulani wrote Yoruba as Yariba because they wrote in Arabic, and Arabic does not have the vowel. Àti ń jẹ́ Yorùbá kí àwọn Arabic tó bá wá fẹ́ kọ́ àwọn Fulani àbí wọ́n fẹ́ kọ́ kíní tó bá fẹ́ kọ́ ṣé mọ̀ pé èdè wọn náà máa fi kọ́ Yorùbá miss Yariba lọ́dọ̀ títí wọn kò wá mí wípé àwọn ni wọ́n sọ wá ní Yorùbá gbogbo àwa tá máa ń sọ kíní yẹn pé àwọn náà sọ wá lórúkọ ẹ má jẹ́ ajé Yorùbá mọ́ o. So the Fulani copied that word from the Songhai people, who also copied it from the Batonu people. And if the word Yoruba means anything in the Batonu language, that is lost today. But it was nothing derogatory, as some people claim today. It was never meant to be an insult. But the people of Western Nigeria aren't called Yoruba today because the people of Borgu called them so. We have established the fact that the word Yoruba was used specifically for the people of Oyo. I said earlier that in the pre-colonial days, there was no such thing as a Yoruba. Ẹ ti sọ, a ti gbọ́. Kódà gan Ààrẹ Òpìtàn ti sọ. Ní last video, one of our video, Ààrẹ Òpìtàn sọ níbi ẹ̀ wọ́n ṣe àlàyé yẹn torí lọ́jọ́ kan tí mò ń ṣe live tí mò ń stream live there was one of àwọn viewers wa tí ó sọ wípé ọmọ Ẹ̀gbá làwọn àwọn kì í ṣe Yorùbá ní ọjọ́ yẹn Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo ọjọ́ yẹn náà la sort ẹ̀ out Ọlọ́run sort ẹ̀ out lórí show yẹn bó tilẹ̀ yẹ pé nǹkan tá a gbé lọ kọ́ nìyẹn ṣùgbọ́n a rí ṣe torí bàbá wa Ààrẹ Òpìtàn wọ́n padà wá ṣe àlàyé yẹn wọ́n padà wá ṣe fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé lótìtọ́ àti lódodo ni brother wa yẹn sọ some years back wípé kì í ṣe gbogbo Ẹ̀gbá Oǹdó Èkìtì gbogbo everybody ní Yorùbá àbí kò yé yín ẹ jẹ́ lọ wá fídíò yẹn wá fún yín. Haúsá kéré lẹ́gbẹ̀ẹ́ wọn iná fà nígbà tí Dan Fodio dé Borno ló fẹ́ parẹ́ Borno ló kọ́kọ́ fẹ́ parẹ́ láti lè dojú ìjọba
ọba ìsìláàmù bẹ̀ tó ti wà ń bẹ̀ táwọn ti ń ṣe ìsìláàmù tó ti lé ní bí 100 ọdún 4, 5, 6 kí wọ́n tó dé. Sẹ́rí àwọn Haúsá àwọn náà wà sẹ́rí àwọn Haúsá àwọn 7 kan bẹ tẹ́ ń jágbà àwọn 7 kan bẹ tí wọ́n jàbúrò wọn a tó máa pè wọ́n láwọn Haúsá lásán. Sẹ́wọ́n kíní kan mo ti sọ̀rọ̀ yẹn níjọ́ ọdún tí mo sọ̀rọ̀ yẹn ìkan lára àwọn àfà ẹni yóò gbà mí tẹ́lẹ̀ ọkọ̀ọ̀kọ̀ takò nígbà tó wá ṣèwádìí mo rí pé dákẹ́ kò sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀. Ẹ wo bí Kaduna ṣe jìnnà sí Ìbàdàn tó jìnnà sẹ́kọ̀ọ́ Òwu Olówu ló ń kọ̀ǹtró bẹ́yẹ Olówu ni. Ṣé ń gbọ́? Kaduna ń gbà náà. Kaduna tí gbogbo wa Kaduna tó di nọ́ọ̀tì lónìí so àwọn ọba Olówu of Òwu àwọn ni wọ́n control ẹ̀ ńgbà yẹn wọn ò tí ì pín mọ́ nọ́ọ̀tì ńgbà yẹn tó jẹ́ sí wípé ilẹ̀ wa tóbi ilẹ̀ Yorùbá tóbi ó fẹ́rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tán fi gé wa kékeré báyìí ṣé ó dìgbà tán bá dẹ̀ gba gbogbo ilẹ̀ yẹn lọ́wọ́ wa tán ṣé ó dìgbà lójú ìwọ àti èmi báyìí a wà láyé a wà láàyè rántí o wípé ohun tán bá wa pò nísìn wọ́n bá àwọn baba ńlá wa pò nígbà ayé tiwọn náà àwọn yẹn fọwọ́sowọ́pọ̀ wọ́n defend ilẹ̀ níwọ àtẹ̀mí ṣe bá wọn ṣé tí àwọn ọmọ wọn tó bá tún dìde ti ọmọ ilẹ̀ Yorùbá ṣé kò yẹ ká ṣe bí ọmọkọ ṣé kò yẹ ká ṣe bí ọmọkọ àwọn ò tiẹ̀ wá bu ilẹ̀ mọ́ nísìn wọ́n fẹ́ wá gba gbogbo ilẹ̀ ní nísìn ó sì máa lajú kalẹ̀ torí wọ́n ti gbé ẹ̀sìn wá tó ti kó sínú ọpọlọ ẹ ó wá ń du ẹ̀sìn ó du orílẹ̀ ẹ ó mọ̀ wípé ọ̀run ẹ ló ń tàpá sí ó péré ẹ lọ́mọ Yorùbá wọ́n sì tójú ẹ wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn wọ́n fẹ́ yí àṣà ìṣe everything tó wà ń bẹ̀ wọ́n fẹ́ yí padà to their own betterment ìwọ ó sì lójọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ó wá ń ṣe torí ẹ̀sìn pé ẹ̀sìn payín pọ̀ ó lè defend ọ̀run ẹ ó ti gbàgbé wípé ìran ẹ ti fẹ́ parun látọ̀dọ̀ ẹ nìyẹn tó o bá ti lè lọ fọwọ́sowọ́pọ̀ torí pé ẹjọ́ ṣe ẹ̀sìn kan náà ọmọ ìyá kan náà nìyẹn nínú ẹ̀sìn tó o kùnà láti protect ibi tó ti fi orí ẹ̀ sọlẹ̀ ìran ńlá bá ẹ wọ́n máa kó ẹ lẹ́rú ló ń jẹ́ bẹ́ẹ̀ o ti tàpá sí ọ̀run ẹ àwọn baba ẹ tó ti tẹ̀ tó ti wàjà tó ti lọ nílẹ̀ Yorùbá tó ti kú tó ti sin o ti kó wọn lẹ́rú náà nìyẹn o ní jẹ́ Yorùbá mọ́ o gbogbo nǹkan Yorùbá tí bàbá ẹ tí wọ́n protect sílẹ̀ dè ìwọ ló já kó ti létà ọmọ torí religion rántí wípé religion tá à ń pariwo ẹ̀ ó kọ́ náà fi ń wọ̀jọba ọ̀run ṣé wọ́n ti réyàn kan tó ló kú rí tó ló ń padà wá béèrè pé ẹjọ́ tó bá ti dọ́run kó tó lè wà lùjánà wọn á kọ́kọ́ bí ẹ ṣé kìrìsìtẹ́nì ni ẹ ṣé oníṣẹ̀ṣe ni ẹ ṣé mùsùlùmí ni ẹ kò débì kankan kò bá wa wọnú sàárè kò bá wá wọnú sàárè ilé ayé tá báyìí ń jẹ́ èèyàn là ń jẹ́ ẹ̀sìn báyìí ni mò ń sìn. ilé Olówu ni ẹ rí i pé láìpẹ́ yìí nígbà mò ń sọ tí àwọn èèyàn tẹ́ ń gbé àlọ́ wá nílọrin àwọn olùwádìí ìjìnlẹ̀ lọ ṣiṣẹ́ ìwádìí ní òkè ṣúnà nílọrin ibẹ̀ ti wà nínú University of Ìlọrin báyìí gbogbo nǹkan tí wọ́n rí ń bẹ̀ wọ́n wá rí i pé ó ju ti éèjì ti Ọ̀yọ́ Aláàfin gan lọ wọ́n wá rí báwọn nǹkan táwọn rí ọ papọ̀ mọ́ tí wọ́n ń lò nílé Ifẹ̀. tẹ̀bẹ́tẹ̀ lọ wo tí Herodotus kọ nínú ìwé rẹ̀ ìwé Herodotus ó ti lò 2500 years tó ti kọ̀wé ẹ̀ wọ́n èbí Jesus Christ wọ́n èbí Ànábì Muhammad Herodotus ti kọ̀wé ẹ̀ tó dẹ̀ ti sọ nípa ilé Ifẹ̀ ó júwe bẹ́ẹ̀ yóò ṣe gbé Ifẹ̀ ó júwe dáadáa. Gbogbo àwọn historia náà wọ́n ń kó tiẹ̀ lónìí. Ó dáko yí pé ní Áfíríkà o, kọ́ńtínẹ̀tì Áfíríkà, Ancient City 5 ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. 2500 years ló kọ̀wé o. Àwọn onímọ̀ wa gbé sí pé tó fi lè dáko yí pé ní 2500 years sẹ́yìn ní nǹkan bíi 448 BC tó fi lè pe Ilé Ifẹ̀ ní Ancient City. Wọ́n wá gbélé pé ńgbà náà 1000 ọdún mẹ́ta ti gan dáadáa lórí Ilé Ifẹ̀. Ó wá sọ ó dẹ̀ sọ gbogbo ibi tó dé gbogbo ibi tó ti pín. Láìpẹ́ àwọn èèyàn wá láti Kóńgò mo tún sọ wọ́n wá sí Ilé Ifẹ̀ wọ́n sì gbàgbé Ilé Ifẹ̀ làwọn ti lọ. Onímọ̀ náà ní Ghana wọn ò jiyàn yí pé Ilé Ifẹ̀ lórí ìwọ̀n àwọn
tí ẹ wọ àwọn bòmíì níbi Ivory Coast gbogbo wọn yóò jiyàn. Wọ́n mọ̀ pé ó jìnà bí ọ̀run àsáńté. Ọ̀run àsáńté. Àsáńté ní Ghana ni wọ́n ń wí, ó jìnà bí ọ̀run àsáńté. Tí Yorùbá ń pè lọ́run ní ibi tá a máa ń ṣe àwọn ọba sí. Àwọn Bìíní náà ní tiwọn nílé Ifẹ̀ ọ̀run ọba Àdó. Gbogbo àwọn ọba tó ṣe pé ojúlówó ó tún fẹ́ wọ́n ti lọ. Tí wọ́n bá kú, wọ́n gbé orí wọn wá sílé Ifẹ̀ wá sí ni. Títí dèní eléyìí ìsà. Iná sọ pé orí adé yìí sùn ta ìtọ́fà àwọn èèyàn rò pé tó bá jáde kò gbọdọ̀ sùn ta ni wọ́n ń sọ́bìnrin lójú ogun láyé ìjọ ni. Ìtọ́fà orí adé yìí sùn ta sọ́bìnrin lójú tó bá lójú ogun tí ọ̀bá ṣẹ́gun lọ́dún kan kò ní máa sùn. Ṣùgbọ́n àṣà yẹn ti parẹ́. Àwọn òyìnbó Pọ́túgà tí wọ́n wá gbogbo ẹ̀ ó ń dùn mí ni mo ti ń wá lẹ́tà yẹn padà nínú fáìlì mi mo rí dọ́kúmẹ́ǹtì yẹn. Òyìnbó tó ṣojú rẹ̀ nígbà ọba Bìíní kú. Wọ́n wá rán èèyàn lọ sí Ilé Ifẹ̀ láti lọ gba ìlẹ̀kẹ̀ tí wọ́n fi jẹ ọba míì wá. Ó wá sọ fún pé bó ti gba ìlẹ̀kẹ̀ ń dè ó ti ní immunity. Ewé àjẹ́ ọ̀bàlẹ̀ ti wà lára rẹ̀ àṣẹmọ́lù ni kò sí gbogbo tó bá ṣe láyè wọn gbọdọ̀ fi bí. Wọ́n sì ń gbé orí ọba wọn wá sí síbẹ̀. Tẹ́ bá lọ wo ẹjọ́ kọ́kọ́ kọ ìwé àwọn Bìíní ìwé ìtàn Bìíní Jacob èdè Yorùbá ló fi kọ́. Àwọn Yíbò wọn ṣe ọṣẹ́ yẹn láti dá gbogbo wàhálà yẹn látàwọn àsìkò iná èdè Yorùbá wọn sọ ń Bìíní tẹ́lẹ̀ táwọn náà wá ń ṣèpàdé lọ́balọ́ba nìbàdàn. Ìṣẹ́ẹ̀tì táwọn òyìnbó fi ń sanwó oṣù lọ́balọ́ba ibi ìwọ̀n pín wọn sí. So gbogbo bí tá a wá ń wò pátá. Òótọ́ ni òtórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tó wà ní Germany bíi arí tó ń jẹ́ Bọ́sẹ̀ Ìdòwú orúkọ Yorùbá. Sẹ́mà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ìtàn àìdẹ́ fẹ́ ṣèwádìí tẹ́lómi bá tẹ̀ ti jáde ló máa ń fà lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tẹ́lómi bá sọ̀sọ̀ kú sọ tí mo fi èdè máa ń jáde láti kó sí wọn lẹ́nu padà kádẹ́ ṣàlàyé rẹ̀ torí pé táyà bá jáde ṣàlàyé ìyìn tí wọ́n ń sọ wọ́n mọ̀ sókè ẹwọ́rú bọ́dà wa tẹ ni wọ́n sọ pé Ẹ̀gbá ìṣe Yorùbá ní ìṣe ẹlòmíì tí ọ̀bá mọ̀ yóò fẹ́ mọ bú wọn bó sì ṣe rí wọn wí. Ṣùgbọ́n táwa wá mú táwa tó gbà bó ṣe rí nu àbọ̀dún 1919 ìní wọn wá gbà torí bí ògbé ọba ti ẹ̀yẹnjú ìwé ìròyìn tó kọ́kọ́ jáde ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá sẹ́yìn pé wọ́n ti clear rẹ̀. Bẹ́ẹ̀ni Cameroon and Ghana à ń sọ̀rọ̀ nípa country méjì nìyẹn. Cameroon àti Ghana àwọn ní ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ṣùgbọ́n èdè Yorùbá náà wọ́n fi kọ ìwé ìròyìn yẹn nígbà náà. Ṣòṣèwádìí ti Yíbò táwọn ìyá wa mẹ́nu bà Yíbò kéré gbogbo náà ń wò South East náà ń wò ọlọ́mọ pé ti Yorùbá ń yàmọ̀ ní South East ojú Ọ̀yọ́ state lọ tí wọ́n bá ju gbogbo ilẹ̀ Yíbò jẹ́ fún wọn ní state márùn-ún tí ọ̀tẹ̀ wọn lọ́rùn tí wọ́n bá jù sínú Kwara state Kwara ó gbà á. Ṣé ń gbọ́? Ok, mo tún wá fẹ́ gbé yín. Where is Kwara State? Does it mean that Kwara is not part of Yoruba? That is the question this Yoruba man is asking. I want you to see it yourself. Where is Kwara State? Is Kwara not part of Yoruba land again? I will give you the answer, my brother. You don't need to stress yourself. That is why I am here for all of you. Oh, God. This our brother is very inquisitive. He wants to know what happened to Kwara. Why Kwara is not included? Because Kwara is supposed to be a Yoruba state. My brother, Kwara is no longer a Yoruba state, unfortunately. Kwara have been conquered. Fulani have conquered and defeated Kwara. You have been conquered by the Fulani Caliphate. They conquered you and installed their emir, and you cannot raise an eyebrow because it is not an Igbo man. Yoruba is comfortable that Fulani is conquering them. As long as it is Fulani that is conquering them in their land, it is fine and good by them. Fulani will conquer more states in Yoruba land. Fulani, they do. Ṣẹ̀rí our life outside ẹ̀ráyè wa lóde. Àwọn ọmọ àjòkúta má mọ mi, ọmọ ọ̀ràn kíran. Lẹ́yìn. Láwa. Báwo la ṣe rìn gan ta débi ta dé? Ta wá di ohun àmúṣeré fún gbogbo every ẹ̀yà nílẹ̀ Nàìjíríà lónìí. Táwọn Northern bá máa sọ̀rọ̀ lórí Yorùbá ni wọ́n á máa fi wá pa. Ìhàlẹ̀ wa ò mú wọn, kò sí nǹkan wa tó jọ wọ́n lójúmọ́. Báwo la ṣe rìn
tí Yorùbá lose taste. Ẹ wá àwọn ọmọ south náà south east. Wọ́ṣọ ẹnu wọn lórí Yorùbá bẹ́ni wípé àwa lè yàtọ̀ useless jù ní Nàìjíríà. Ẹ̀yin náà ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ẹ máa gbọ́. They will collect Osun. They will collect Ondo. You are crying for Lagos. They will collect Lagos from you and you will not do anything. Afonja. When it comes to Fulani, you are powerless. Fulani collected Kwara from you. You cannot do anything. You don't have power. They are moving small. It is small. They will finish all of you. Small, gradual. Shengba. They took Kwara. Is it Lagos they cannot take? Is it? Ṣé you dey hear am yourself? Ṣé o ń fi etí ara ẹ gbọ́? Tí ó bá jẹ́ Òwu ló ń control Kano. Tó jẹ́ pé ní ayé ìgbà àwọn bàbá Àsìkò àtàwọn ọmọ Yíbò náà manipulate tó ń bẹ̀rẹ̀ sí ní gé oríṣiríṣi tó jẹ́ pé kíní tó ń gé tí Yorùbá dé Ghana, tí Yorùbá dé Sierra Leone, tó dé Cameroon, tó dé gbogbo bẹ̀yẹn, tó sì ń gé wa tó gé wa kókó ló wà. Kóńkó ló tó túkù wọn ti ẹ̀ wá gé wa mọ́ sí wọn rẹ́dí àti gé wa sí wọn wá fẹ́ kúkú pa gbogbo wa rẹ́ kán kúkú mú gbogbo ilẹ̀ kó má sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́. A sì ń sọ fún yín ibòmí ilẹ̀ ń gbẹ́ tí lọ gbogbo nǹkan tá à ń wí òwò yín létí bàbá wíru ẹ máa wíru. Yorùbá nation is the only option. Daddy mi mommy mi ẹ má give up on Yorùbá land. Ẹ má give up on Yorùbá land. Àwọn bàbá wo ò give up. Ẹ má jẹ́ ká give up. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká gbà fúnra wa. Ká sì defend ilẹ̀ bàbá wa. Torí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn. Tí ẹ̀yin bàbá tó wà níwájú àtàwa generation yìí tí a bá fèlì láti kùnà láti ṣe ohun tó yẹ ká ṣe. Wọ́n máa kọ́ńkà àwọn generation tó ń bọ̀ lẹ́yìn wa o. Torí generation tó ń bọ̀ lẹ́yìn irú àwa yìí. Gbogbo ilé táwa ṣe kò kàn wọ́n. Bó ṣe máa make owó ṣe tó máa kọ́ ilé tó máa kan sánmọ̀ òun ló kàn wọ́n kí ẹ̀ wọ́n á kọ́ńkà wọn owó wọn ò ní rí wọ́n á sì tó ìkọ́ńkà wọn. Ṣé wá fẹ́ kí ilẹ̀ Yorùbá kó parẹ́ ni? Ṣé fẹ́ kí ẹ̀yà Yorùbá ṣùgbọ́n ó táwa ta jọmọ Yorùbá nílẹ̀ Yorùbá gangan tá a bá kùnà tó bá gba Yorùbá land lọ́wọ́ wa Yorùbá sì máa wà láyé o torí gbogbo ibi tí wọ́n wà káàkiri Haiti ni ilẹ̀ Amẹ́ríkà ni Brazil ni bó bá pẹ́ bó bá yá bóyá Ọ̀yọ́ tún jí òun ló máa padà wá become Yorùbá land at the end of it all. Ṣùgbọ́n a jẹ́ wípé a padà gbóúnjẹ alẹ́ wa fọlọ́gbò jẹ kò ní sí nǹkan tó ń jẹ́ Yorùbá land láfíríkà mọ́. Ó dẹ̀ pé kò tí ì yé yín. Sure they will not take. Is Kwara not supposed to be a Yoruba land? Why are you having a Mia in Kwara? Why? We need you to provide answers to our question. Why is Kwara not included here? Why are we seeing Ondo, Osun, Lagos? Where is Kwara? Yoruba, where is Kwara in your map? In Yoruba map, where is Kwara? Lọ bèrè lọ́wọ́ babaláku bàbá tó bí ẹ lọ́mọ tó fi pàjíra wọn lórí bẹ́ẹ̀. Get out of here. Kò sí orí burúkú lọ. Having your own Oduduwa airline or aeroplane is not a bad idea. I don't have any issue with that. But any idea that is hatched based on jealousy, envy, anger, hatred for one another is not going to see the light of the day. It is a failed on-arrival project. The business, the project will fail even before it started. Because you are starting this business because of envy, equoro, and hatred, jealousy. You can't succeed with envy. Competing with an Igbo man in business is simply laughable. An Igbo man that can be having return of investment. That is who Yoruba want to compete with. Is it not funny? Hey, Morogo. Wo bó ṣe reduce ẹ̀yin Yorùbá to nothing. Ẹ̀yin lẹ́gbẹ́ wọn lẹ́yìn o. Orí ilẹ̀ ọmọ Yíbò ọmọ àlè tó ń wíwíkúwí lẹ́nu ọmọ àjòkúta máàmù mi yìí. Ní ilẹ̀ wọn nílẹ̀ o. Ó lẹ̀ ń gbọ́ lẹ́nu Lájí Àbáàsì pé tó bá ṣu gbogbo ilẹ̀ Yíbò papọ̀ wà lẹ́kọ̀ọ́ tó Kwara o. Wọn kì í dúró nílẹ̀ wọn kàn jẹ́ èèyàn. Wọn kì í kúrò nílẹ̀ wọn kàn ṣe rere láyé o. Tó bá fẹ́ rọ́mọ Yíbò tó kọ́lé mọ́lé tó ralẹ̀ mọ́lẹ̀ tó become somebody great in life. Kò ń ṣe nínú orí ilẹ̀ wọn o. Wọ́n yìí máa kọ́kọ́ dé ilẹ̀ Yorùbá o.
90% ìwọ̀ oòrùn Yorùbá náà takú sí o. Ilẹ̀ Yorùbá náà dé tá fi wọ́n lọ́kàn balẹ̀, atẹ́gùn Yorùbá náà mu, omi ilẹ̀ wa náà mu o, oúnjẹ wa náà jẹ, ata wa, epo wa, iyọ̀ wa. Wọ́n wá ń jó pàlóńgò lórí wa. You see your life outside? Wáyé ẹ lóde. See your life outside. Tí bá ní what can fa, ó ti fa already. It has fa already. Adẹ̀yìn ń sọ nísìnyí pé kò tí ì pẹ́ jù, ẹ jẹ́ ká tètè ṣe nǹkan tá fẹ́ ṣe, ká pakuru mọ́. Ẹni rọ́. Àfọ̀tẹ̀. Ọ̀tẹ̀ yìí ni ṣá. Àfìgbà tí mo rí wípé ilẹ̀ Yorùbá wọn kàn tí ẹ̀ wá mele tó kàn nínú ayé wọn, àtàgbà tọmọdé àti bá àtàgbàlagbà o, àtọkùnrin àtobìnrin, àtọba àtìjòyè lónílé, gẹ́gẹ́ to grave, ọ̀dọ́ tó ń bọ̀, everybody, family ẹyọ kan péré báyìí. Ó ní gbogbo wọn wá gbogbo ìgbésí ayé wọn, generation to generation, their generation unborn nílẹ̀ Yorùbá, wọ́n ti fi ayé wọn, wọ́n ti fẹ́ sacrifice fún Tinubu family. Kò wá sí family kan tó wá ń dún mọ́ nílẹ̀ Yorùbá lónìí ju family Tinubu nìkan. The same Tinubu yìí nọ́lọ́mọ ẹ̀ ń sìn ṣe yìí, òun náà ń gbìyànjú, ó ń gbáradì, ó fẹ́ jẹ governor Lagos State. Bàbá jẹ president. Tí mo sì mọ̀ pé tí Ṣèyí bá ní léni òun fẹ́ become governor, wàlẹ́ yóò di governor. Lójú ayé yín ni ẹ̀yin lẹ́sẹ̀ máa ṣiṣẹ́. Ẹ̀yin lẹ́ máa ṣe, kò dé sí ìdí méjì tẹ́ máa fi ṣe, torí ọ̀tẹ̀ àtàbòsí. Torí ọ̀lẹ ni yín, ọ̀bí yín, ọ̀lẹ ni yín. Ẹ máa wá iṣẹ́ tó kún gbogbo wa, ẹ máa sá sẹ́yìn, ẹ máa wé èèyàn yọkọ ṣoṣo tó máa lọ fọrùn rọ wá fún yín. Kẹ́yìn ṣàjókòó sílé, kẹ́ cross lẹ́gẹ́ láàárọ̀ lákùtù, kẹ́ máa ṣọ, kẹ́ máa from one party to the other, kẹ́ attend the party mẹ́fà kápọ̀, different aṣọ, kẹ́ káṣọ sẹ́yìn mọ́tò, ẹ ti bẹ̀rẹ̀ sí ní sínwín, ẹ ti ní problem. Òun káṣọ aṣọ party kiri ẹ̀yìn mọ́tò láì ṣe olórin. Torí kò fẹ́ àtẹ́ǹdì, wàá máa sáwọ tọ́lẹ̀tì èèyàn kan, wàá yà sílé èèyàn kan, wàá máa ṣéǹjì makeup, wàá gbé makeup sínú mọ́tò, máa gbé kiri. Bẹ́ẹ̀ nípa yéye yín, ẹ̀yin tálíkà tí ìyá ti jẹ yín pátá ẹ̀rọ owó jẹun, táyé yín ò balance. Àwọn tó lówó gan wọ́n gbé makeup artist, wọ́n ń gbé kiri, wọ́n ń àtẹ́ǹdì pàtí mẹ́fà léde. Ọ̀lẹ wá bá ti yín jẹ́, everybody wá sọ̀rọ̀ ẹ̀dọ̀pọ̀lọ́ ibi tó tutù ló ń bá sí. You see your life? Ẹ má wọrí, ẹ jẹ́ kán ti ẹ̀kúkú wá gbalẹ̀ Yorùbá òun, àkúkú ní nǹkan ṣe náà fẹ́ kan tẹ́lẹ̀ jàre, àsìn nífẹ̀ẹ́ ara wa, mo pariwo ẹjẹ́ àgbà ìfẹ́ láàyè, ìgbà yẹn ni hatred wá jẹ yín rọ̀. Ní bí mo ti ń pariwo ẹjẹ́ àgbà ìfẹ́ láàyè náà láti máa rí lára wa tá máa sọ pé wọn ò ní gba ìfẹ́, kò sẹ́nibọ̀dì tá gba ìfẹ́, kò sẹ́nibọ̀dì tó nídìí ìfẹ́. Nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ. Ẹ̀dẹ̀ jókòó pa ohun tó yẹ kẹ́jẹ́ ká ṣe, ẹ̀dẹ̀ ń sẹ́yìn, ẹ̀ ń kẹ̀yìn sí, ẹ̀ ń dúró, ẹ̀ ń hope, ẹ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Despite the fact pé èmi Ọlọ́run fi oríṣiríṣi mẹ́sẹ̀jì ránṣẹ́ through àwọn ìránṣẹ́ ní gbogbo ọ̀nà, yálà nínú ẹ̀sìn Mùsùlùmí, Kìrìsìtẹ́nì, ẹ̀sìn àbáláyé ni, gbogbo ọ̀nà pátá lọ́lọ́run fi ìran ẹ̀ tó fi ránṣẹ́ lórí ìdádúró, ipò lọ́wọ́ Ọlọ́run nínú. Irọ́ o, àfi kí èèyàn kan kó lọbẹ̀ náà, èèyàn tẹni kó lọbẹ̀, ṣé ó dẹ̀ ti débẹ̀ ṣe ó ti bojú gbogbo yín jẹ́. Ó kọ ẹni tó máa bọ́ síta nu yín tá wá sọ̀rọ̀, wọn bí ìyá èèyàn. Mo ò tí ì mọ ọba náà tá complain nílẹ̀ Yorùbá. Àní mi tí màá gbẹlágbà ohun tó máa complain nípa Tinubu sẹ̀. Complain kó jẹ́ iṣu ẹ, kó jẹ yún ẹ níṣu. Tinubu wá sọ ara ẹ̀ di sẹ̀mí gọ̀dù lé yín lórí nílẹ̀ Yorùbá. Gbogbo yín wá pa mímímímímímí, kò sí kankan tó bí ire nínú yín tó lè fèsì ẹ̀sìkọ́ẹ́lì. Ẹ wá sọra yín di rádaràdà mọ́ Tinubu lọ́wọ́, ó wá ṣayé yín báṣubàṣu, yánmayànmá, ó wá mú nínú gbogbo ẹ̀yà tó wà nínú Nàìjíríà, ẹ̀yà Yorùbá ni Tinubu rí fíjù. Ẹ̀yin rí expect pé Tinubu bọ̀ wá ṣe nǹkan sílẹ̀ Yorùbá, àbí tí Tinubu gan tó bá lè gbé gbogbo ilẹ̀ Yorùbá àtàwa kó fi ṣe nǹkan fún ayé àtàwọn ọmọ ẹ̀, ìyẹn ló kù. Bọ̀ ní tèmi àti ìdílé mi o, àwọn ò sí lára àwọn tó máa ṣe yẹn. Mi ì lè sacrifice ayé mi fún Tinubu, ẹ má worry. Ẹ má wọ ṣe bó ti lójú tí ẹ̀yin lẹ́ṣin dúró pàdún kan lẹ́ ṣe ìfẹ́ kà, àbí òun ti parí first term, eré second term ló kù táwọn àti gbàjà ń sábà yìí sìn. Don't worry. 2027 tó ti fẹ́ dé, ikú ò ní pa ẹnìkankan wá. Gbogbo yín bẹ ṣe pariwo òfò tá ẹ̀ ń kùn lábẹ́nú sìn, tó bá tún di 2027 ẹ̀yin lẹ tún máa gbé ìgbálẹ̀ wèrè dání. Ẹ tún yìí máa gbé káàpù tẹ́ tún máa jójó ẹ̀sìn àwọn olórí òfò. Àwa ewu tán lébi ń pa yín. Èèyàn kan sọ lórí show lánàá, ó lébi ló pa mọ́nàmọ́ná kú, ebi ló sì máa pa mọ́nàmọ́ná kú lóòótọ́. Ó bá dàbí èpè, kì í ṣèpè o. Ẹ má bínú, ó ká mi lára ni.
torí ìwà táwa gan wù bá ṣe ń gbà míì ó máa ń rùn yàn nú. Anyway, ẹ jẹ́ ń dánu dúró ń bínú. Mo rò pé wàá rí one or two things tí mo sọ nínú ọ̀rọ̀ tí mo sọ ẹ̀. Kí ni ìwọ náà rí sí inú àwọn àlàyé tí mo ṣe kalẹ̀? Ó sì jẹ́ rí kọ́mẹ̀ntì ẹ níbi comment section. Wá bá mi dúró, bá mi thumb up on this video. Wá bá mi mú fídíò tó bá dọ́dọ̀ ẹ̀ bá mi share síta. Jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn pátápátá. Jẹ́ ká jọ jẹ ọlá analysis. Mo wá fẹ́ kó bá mi dáhùn ẹ̀ síbi comment section jọ nítorí Ọlọ́run. Ṣé nǹkan tí Reno tó sọ nínú àlàyé yẹn pé Nimrod ò ní Lámúrúdù, bàbá Odùduwà nínú Bíbélì, ibi tó bá mọ̀ bá mi fi sí ibi comment section. Tó bá wá rí pé ó ká ẹ lára kò lè gba comment section àbí ẹni tí ò lè express dáadáa, pè mí sórí telephone number mi +49 1521 74 50 243. Ire o.